Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba Dami àti Ìbà Gani Adams ìjà wọn ti parí o adúpẹ́ o. Gani Adams pẹ̀lú Chief Sunday Igboho bó ṣe wá parí ìjà báyìí nísìn àwọn alágbára méjì agbára yẹn pọ̀. Ìbà Gani Adams wọ́n máa yọ ọ́nà lẹ́nu báwọn máa yọ ọ́nà lójú yọ ọ́nà nímú ni wọ́n ní agbára yẹn wọ́n gbàgbára yẹn wá látọ̀run ni Ìbà wọ́n gbé agbára yẹn wá látọ̀run ni. So ti ọmọ ogun ẹ̀gbọ́n táwọn náà máa ń sẹ́pọ̀ ọmọ ogun 5 million pé táwọn bá fẹ́ jà báyìí ọmọ ogun 2 million àwọn àwájú 2 million lẹ́yìn 5 million lẹ́yìn àwọn máa wà láàrin adẹ̀tí wá ṣígun fún wọn báyìí nísìn. So ìjà ti parí báyìí nísìn kò sí wàhálà wọn bí aláya Fúlàní kan kódà kó wọlé Yorùbá mọ́ torí pé ìjà ti parí àwọn jagunjagun wa wọ́n ti cooperate báyìí nísìn. ẹ̀yin èèyàn ìjàmbá Gani Adams àti Chief Olóyè Sunday Igboho wọ́n ní wọ́n ti parí ẹ̀ o ẹjọ́ nǹkan tá à ń fẹ́ náà nìyẹn kí ìjà àwọn akọni méjì kó lè pa àparí. Ẹ mọ̀ pé tíjà táwọn akọni méjì tán bá lè rẹ́ tí wọn ò jà ẹ mọ̀ pé nǹkan àwọn Fúlàní ò ní ráyè wọ ilẹ̀ Yorùbá wọ́n máa lè gbọ́ra wọn yé adẹ̀tí gbàdúrà kí ìjà mọ̀ padà ti bẹ́lẹ̀ láàrin wọn kán mà ti ní ẹnìkan mọ̀ ju ẹnìkan lọ kí nǹkan burúkú kó mà ti ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Ẹ wo ẹni mi kọ́ lẹ tí wọ́n gbọ́ gbogbo ẹ̀ ẹ wọ́n kankan fìdílé kẹ wá gbọ́n nǹkan tí wọ́n sọ. lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o Ìbà Gani Adams iṣẹ́ dé ọmọ aláṣẹ dẹ owó dé ọmọ aláṣẹ là ní ìsìn tẹ̀yìn àti Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba Dami tẹ́tí wá parí ìjà tíjà ti parí ohun tá à ń fẹ́ náà nìyẹn kílẹ̀ Yorùbá kó lè tùbà kó lè tùṣẹ́ náà ni ìgbà tí ẹ̀yà àti Chief Sunday Igboho tẹ́tí parí ìjà báyìí nísìn ohun tó kù báyìí nísìn ni pé àwọn ọmọ Yorùbá wọ́n wá gba ẹnu mi sọ̀rọ̀ wọ́n gba ẹnu mi ní pé kí n sọ fún yín wípé kẹ wá wọ inú igbó lọ báyìí ló kù báyìí nísìn kẹ wá wọ inú igbó lọ báyìí ló kù torí wọ́n sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń gbé nínú ìlú wípé inú igbó ni Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń gbé so kẹ wá wọ inú igbó lọ báyìí nísìn. ẹ̀yin ọmọ Yorùbá yìí rán mi ẹ fọkàn balẹ̀ ìjà ti parí àbínú síra wa mọ́ kò sí jà mọ́ so Ìbà máa wọ inú igbó lọ báyìí. ẹ̀yin ọmọ rán mi ẹ wò ẹ lè rìn lóru láago kan kẹrin láago méjì òru kò sí nǹkan kan even tẹ bá ń sùn gan ẹ ṣílẹ̀kùn yàrá yín sílẹ̀ ẹ lè sùn ta gbangba mọ́jú kò sí nǹkan kan Ìbà ní agbára Ìbà ní ògùn gan tí Ìbà bá ti wà nínú igbó kò sí bí Fúlàní ọ̀hún dá kó wọnú ilẹ̀ Yorùbá wá torí pé tí Ìbà bá wà nínú igbó kan báyìí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ní bá wà pẹ̀lú agbára tó ní torí irú tó ń bí wọn láti jọjọ́ ìlọ ṣe fẹ́ fún wa ní ìsìn tí jáde ti parí ìjà Ìbà pẹ̀lú Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ti parí Ìbà ti sọ pé wọ́n gbọ́ nǹkan tí mo sọ báyìí wọ́n wò mí wọ́n ti sọ pé àwọn máa wọ inú igbó lọ báyìí ní ìsìn pé kò sí wàhálà Ọlọ́run bẹ́ẹ̀ ni Ìbà mo trust ibẹ̀ mímọ́ bá dáadáa Ìbà ní agbára gbẹrù bí mo ṣe lé ni ẹ lọ bèrè lọ́wọ́ Google tó báyìí pé mo ń ṣeré ni bẹ́ẹ̀ ni wọ́n ní kẹ́ máa jó kẹ́ máa yọ̀ báyìí káwọn máa wọ inú igbó lọ ní bẹ́ẹ̀ ni torí pé bí wọ́n ṣe wá parí ìjà báyìí nísìn àwọn àti Chief Sunday Igboho lọ́mọ máa ṣiṣẹ́ báyìí wọ́n jọ máa ṣiṣẹ́ pọ̀ báyìí nítorí pé wọ́n ní kárìn kápọ̀ yíyẹ ló ń yẹ ni ọ̀dọ́ kì í ṣe bíi tọ̀nà ọ̀run Yorùbá ń gbà mí àwọn òwe Yorùbá ń gbà mí Ọlọ́run kárìn kápọ̀ yíyẹ ló ń yẹ níbi ìtọ̀nà ọ̀run wà ní irọ́ mi ò bá wọn wá èmi ò ní bá wọn lọ ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá o ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá o ṣebí ilé ayé yìí la pàdé ara wa ẹ ṣe lè má ní kárìn kápọ̀ bí ìtọ̀nà ọ̀run kọ́ o irọ́ anyway ibi tí mo bọ́ lọ́la ni pé Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú Ìbà Gani Adams ìjà ti parí báyìí nísìn ọjọ́ wa máa ṣiṣẹ́ pọ̀ ni bẹ́ẹ̀ ni so ìgbà náà lè ti gbà pé àwọn máa wọ inú igbó lọ báyìí nísìn so ẹ̀yin ọmọ Yorùbá ẹ lajú sílẹ̀ àbí ẹdíjú yín tẹ bá ń sùn ní ẹ má lajú sílẹ̀ àbí ìwé oníṣẹ́ lajú sílẹ̀ àbí ẹdíjú anyway ẹ ṣáà máa tilẹ̀kùn lé yín ẹ lè rìn lágbo kan gbogbo ilẹ̀ Yorùbá báyìí nísìn kò ní sí wàhálà mọ́ báyìí nísìn torí pé igi kan ò lè dá igbó ṣe wọ́n dẹ̀ sọ pé ọdún Chief Sunday Igboho sọ pé àwọn fẹ́ daṣe tẹ́lẹ̀ náà wọ́n ń pè wọ́n náà mọ́ra bọ̀ tẹ́mọ̀ ìgbà yẹn inú bí Ìbà Gani Adams náà ni Chief Sunday Igboho rẹ̀ sọ pé àwọn fẹ́ gba táìtù náà mọ́ wọn lọ́wọ́ pé Ìbà Gani Adams náà má jà sọ́la ni kò ń jà sọ́la wọ́n sọ pé àwọn fẹ́ gba táìtù yẹn mọ́ wọn lọ́wọ́ tẹ́lẹ̀ náà bọ̀tà àwọn ọlọ́kùnrin òbínú lọ́bí ní fìbíà ó jẹ́ rival fáwọn wípé ó fẹ́ gba ààrẹ mọ́ àwọn lọ́wọ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ torí wípé nígbà tí wọ́n iṣẹ́ wọn tí wọn ò dẹ̀ ṣe ẹ̀dẹ̀mọ̀ tí òun Chief Sunday Igboho dẹ̀ ní ìfẹ́ ẹ̀ràn ẹ̀ tó nífẹ̀ẹ́ ẹ̀ràn ẹ̀ ló ṣe ń wò pé Ọlọ́run tó gbọ́ agbára ìfẹ́ mi náà pé nígbà tí Ìbà ò dẹ̀ ṣe wípé káwọn ṣe wọn sẹ́pẹ́ àwọn fẹ́ wọn bá Jàsọ́lá ni orúkọ wọn máa ń ròyìn wọn má Jàsọ́lá wọn ń Jàsọ́lá àwọn kàn ń ṣe ni pé olójú ò lè lajú ẹ̀ sílẹ̀
kí tàlùbọ̀ kó wọ̀ ní pé mi ní jẹ́ kí àwọn Fúlàní àwọn ajogun àwọn alárìnkiri àwọn tó yẹ pé Ọlọ́run ti fi bá àwọn tó Ọlọ́run ti fi ré àwọn tó hàn nílùú àwọn tó yẹ pé ègún wà lórí wọn bó ṣe wà yẹn pé tó jẹ́ pé wọ́n wá dọ́gbọ́n wá gba ilẹ̀ mọ́ àwọn Haúsá lọ́wọ́ ni tó fi pe Haúsá Fúlàní ní ìsìn wọ́n ti bà ti ayé àwọn Haúsá jẹ́ wọ́n ti gbé àwọn Haúsá mi báyìí ní sọ́tí wá di Fúlàní wọ́n ti kọ́ńkà àwọn Fúlàní pé ṣé kí àwọn Haúsá yìí wọ́n ṣe fún àwọn Fúlàní ṣé wọ́n á tún wá ṣe bẹ́ẹ̀ fún ìran tèmi wọ́n wá pa ìran mi wọ́n ń depopulate ìran Yorùbá lélẹ́yìí pé ókè tí ìbá ọ̀bá yìí ti ráyè o ẹ jẹ́ kémi fèsì àwọn Fúlàní pé mélòó lára àwọn Fúlàní ń tí Sunday Igboho ṣe nìyẹn ṣe Sunday Igboho sọ pé bí àwọn fẹ́ gba oyè má jà sọ́lá ni àwọn òun jà sọ́lá ni ṣé ọba tún máa ń jà sí oyè kéékèèké ni oyè ibà kékeré ni ọmọ aládé ni ẹ̀gbórí kìí ṣe Sunday Igboho ni wọ́n ní ó sapá mi lórí mo ní ìdí ogun ọmọ aládé ládé Aláàfin ò ládé adé aládékún òun la gbà fáláàfin ọmọ aládé ni ọmọ ọba gangan ní ṣe Sunday Igboho so Ìbà Gani Adams wọn ọba yín jà sí Ààrẹ Ọ̀nà Kakanfò báyìí ní ìsìn tí jáde ti wá parí àdúpẹ́ fún Ọlọ́run so ọjọ́ wa máa ṣiṣẹ́ pọ̀ báyìí ní ìsinmi so ilẹ̀ Yorùbá àwọn Fúlàní wọn ò bí wọn dá ẹfún àwọn méjì lóṣù kan sígbà tá a wà yìí ẹni pé kò ní sí nǹkan tó ń jẹ́ ogun Fúlàní mọ́ nílẹ̀ Yorùbá torí pé unity inú ìrẹ́pọ̀ náà ni inú ìfẹ́ ni nǹkan tó dá máa ń jáde kò sí point pé à ń bára wa jà bẹ́ẹ̀ ni so báyìí nìsín ìjà ti parí kò sógun mọ́ kò sọ̀tẹ̀ mọ́ bí mo ṣe sọ kò sógun mọ́ kò sọ̀tẹ̀ mọ́ o ìjà wa parí Àlàádìsá wọ́n ti sọ pé kí àwa àyálé ọ̀kan àwa àgbọ̀nràn mi dé lẹ́rù àwa aláyìísí àwa abániwọ̀ràn bá àrídá àwa àyà sófó wọ́n ti ní ká lọ jókòó jẹ́ wípé ìjà ti parí wípé àwọn ò bára wọn jà mọ́ o mo wíire àbí mi ò wíire mo tọ́ sọ pé kí wọ́n sọ fún ẹ̀yin ọmọ Yorùbá nìyẹn pé ìjà wọn ti parí o kò síjà mọ́ so wọ́n máa jọ máa ṣiṣẹ́ pọ̀ báyìí nítorí pé àjòjì ọwọ́ kan ò gbẹ́rù dórí bẹ́ẹ̀ ni adúpẹ́ fún Ọlọ́run ìjà ti parí báyìí àtẹ̀tí wá ṣígun fún àwọn ọmọ Yorùbá ló wá rán mi sí Ìbà Gani Adams báyìí nísìnyí pé àwọn ti ṣígun fún Ìbà Gani Adams o kí Ìbà Gani Adams kan wọnú igbó lọ àwọn àti partner wọn yẹn ṣé PA wọn nígbàkejì wọn yẹn ambassador Caro White yẹn ẹ ti mọ ambassador Caro White jagunjagun tó sọ̀rọ̀ ẹ̀ di content creator ní online jagunjagun ti sọ̀rọ̀ ẹ̀ di content creator bàbá yẹn mo ṣì rí lánàá sọ pé Sunday Eworo bàbá ambassador Caro White ìdáṣí Sunday Adéyẹmọ Ìgbòho ṣàwó bàbá dání ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ bòròró àti Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ ìjà wọn ti parí o ìjà wọn ti parí rí báyìí náà lọ sọ ẹ̀yin tẹ́ ẹ rí nǹkan ṣe kan okùn tẹ́ máa sọ lórí láìlè báyìí nísìn torí pé ìjà ti parí báyìí nísìn ambassador Caro White PA Ìbà Gani Adams ni mò ń bá wí o ẹ bá pè Sunday Eworo mọ́ o ẹ bá pè Sunday Eworo mọ́ Sunday Igboho ni ẹ bá pè Sunday Eworo mọ́ ìjà ti parí báyìí nísìn ẹ bá mi tàgì ambassador Caro White bẹ́ẹ̀ ni ìjà ti parí báyìí nísìn àwọn aláyìnsí àwọn rúsídá àwọn tí wọn fẹ́ kíjà parí náà nìyẹn torí content kọ́ lè máa rí content ṣe ìjà wọn ti parí báyìí nísìn so ká má fọ̀rọ̀ lẹ́sọ̀ rẹ̀ so àwọn ọmọ Yorùbá wọn wá rán mi sí Ìbà Gani Adams pé a ti ṣígun fún Ìbà Gani Adams nísìn Ìbà Gani Adams náà dẹ̀ sọ pé àwọn òbí inú mọ́ báyìí nísìn pé àwọn ti rẹ́dì láti wọnú igbó lọ torí pé Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń gbé nínú ìlú inú igbó ni Ààrẹ Ọ̀nà Kakanfò ń gbé so àwọn náà dẹ̀ ti rẹ́dì láti wọ inú igbó lọ báyìí nísìn so ẹ̀yin ọmọ ìyá mi ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà mọ́ ìjà ti parí so ń tọ́ ní kí n sọ fún yín nìyẹn bí ìjà ṣe wá parí báyìí nísìn bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe pa àbí bọ́bẹ̀ ṣe pa bíbí kú ṣe kú ní mi ìmọ̀ ẹ sábà mi gbé síra wọn àìdíà náà la ní ìdẹ́ tí mo nǹkan tí mo fẹ́ sọ tí n bá pè dáadáa so ní pé Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n lọ sí ìlú Èkó lọ́dọ̀ ọba Ṣómólú ní Thursday Friday Saturday Sunday níjọ́ Thursday tó kọjá yìí wọ́n lọ sí ọ̀dọ̀ ọba Ṣómólú wọ́n lọ lọ́ǹṣì ìwò ẹkùn lóní ráńpẹ́ díẹ̀ a sì máa lọ́ǹṣì ẹ̀ nílà ọ̀tọ́kàn lọ lọ́ǹṣì ẹ̀ lóní ráńpẹ́ díẹ̀ wọ́n dẹ̀ lọ ṣàdúrà fún àwọn tó fẹ́ gbá bọ́ọ̀lù níbẹ̀ bẹ́ẹ̀ ni so ṣe Sunday Igboho wọ́n wá ń kí gbogbo àwọn èèyàn wọ́n wá kí OPC náà wọ́n kí OPC New Era wọ́n kí àwọn Àgbẹ̀kọ̀yà wọ́n kí gbogbo èèyàn wọ́n dẹ̀ kí OPC Ìbà Gani Adams náà wọ́n dẹ̀ kí Ìbà Gani Adams wọ́n dẹ̀ sọ pé àwọn ò bá Ìbà Gani Adams dá Ìbà Gani Adams náà dẹ̀ sọ pé apology accepted wọ́n ṣe ní wọ́n ṣe kí ni mo ti ẹ̀ ń sọ ìbọn pàápàá Ọlọ́run so Ìbà Gani Adams náà jẹ́ sọ pé kò sí wàhálà mọ́ wípé ìjà ti parí o wípé gbogbo ẹ̀yin tí ẹ bá ń ṣe kọ́ńtẹ́ǹtì tẹ́ ẹ̀ fi wá ṣe kọ́ńtẹ́ǹtì èmi ò fi wọ́n ṣe kọ́ńtẹ́ǹtì o gbogbo àwọn tó bá ń fi wọ́n ṣe kọ́ńtẹ́ǹtì bíi àwọn ambassador Caro White
àwọn jagunjagun online tó ti sọra wọn di tó ń rí ogun jà mọ́ àwọn bàbá pupa ni o pa Ìbà Gani Adams ni o wọ́n sọ pé kán lọ jáwọ́ ń bẹ̀ o kán má fà wọn pa owó orí íńtánẹ́ẹ̀tì mọ́ o so ohun tí wọ́n ní kí n sọ nìyẹn o bẹ́ẹ̀ ni so bíjà ṣe parí nìyẹn ṣó yẹ yín bíjà ṣe parí ṣe Sunday Adé ní Adéyẹmọ gbowó ṣàlẹ o àwọn lọ parí ìjà yẹn fún ara wọn torí pé wọn ò bá wọn jà tẹ́lẹ̀ náà wọn ò bá wọn jà tẹ́lẹ̀ náà torí pé wọ́n ní ọ̀tọ̀ ní ká bíyàn lé ọgbọ́n ká dẹ̀ tọ́yàn lé ọgbọ́n ọmọ ọgbọ́n ni ṣe Sunday Igboho bẹ́ẹ̀ ni ṣe Sunday Igboho ò fẹ́ wàhálà ọ̀dọ̀ ó kọ̀ rẹ̀ jẹ o ó kọ̀ rẹ̀ jẹ o ṣùgbọ́n kò ń fẹ́ wàhálà always smiling ni ọmọ máa rẹ́rìn always ni ó gbọ́n ó ní respect kò ń ṣe ní wàhálà bẹ́ẹ̀ ni orúkọ máa ń ròyàn májàsọ́lá kò jàsọ́lá kò bá ọjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run ti bá a bá èṣù wé báyìí ní ìsìn torí pé Yorùbá náà ló sọ pé tí àgbà bá ń ṣe bí àgbà ọmọdé á ṣe bí ọmọdé kì í ṣọmọdé bẹ́ẹ̀ yẹn náà kì í ṣọmọdé bẹ́ẹ̀ yẹn náà ṣe Sunday Igboho náà kéré inú ayé o ọdún méjì péré ni bágà lọ́wọ́ wọn o ọdún méjì péré ni péré náà lọ́gbà lọ́wọ́ kì í ṣe pé ọmọdé bẹ̀rẹ̀ náà tó bá ń gbèwé pé tágbà bá ń ṣe bí àgbà ọmọdé á ṣe bí ọmọdé kì í ṣe pàgbàlagbà náà torí ìbá náà ló kọ́kọ́ fà tó máa sọ pé ọmọ yẹn ṣe Sunday Igboho ló ń pè lọ́mọ yẹn o ìjà ti parí o a kàn ń sọ̀rọ̀ ni o àjà ti parí o ṣe ọmọ yẹn ṣe Sunday Igboho ló ń pè lọ́mọ yẹn bíi pé bí ọmọ bíbí ọmọ inú wọn ni ọmọ inú wọn ọdún méjì péré náà ni o ṣe Sunday Igboho tẹ́ pé tẹ́ ẹ bá rí ọmọbìnrin bá wò wípé bẹ́lẹ̀ yóò jọ kọ mi ajá lè mi ọmọkùnrin tó dúró tọ́ ọmọkùnrin tó fi ń gbàdúrà fún ọmọkùnrin ni ó yàtọ̀ sí Ìbà Gani Adams tó jẹ́ pé wọ́n dàbí bàbá 90 years tẹ́ bá rí wọn pẹ̀lú gbogbo fẹnujá fètèjà trisom gbogbo nǹkan tó ń ṣe tó ti jẹ́ kọ́ gbó tó fi gbóbi illegally àjà ìjà ti parí o a kàn ń sọ̀rọ̀ ni ìjà ti parí o so ọmọ yẹn tá a bá ń sọ náà pé kì í ṣe pé bóyá wọ́n jù wọn náà lọ náà ọmọ ọdún méjì péré náà ni o péré náà lọ́gbà lọ́wọ́ wọn so anyway ìjà ti parí ẹja kò lórí yẹn mo wíire àbí mi ò wíire ìjà ti parí o mo tuntun sọ ẹ̀yin ìyálé ọ̀kan ẹ̀yin ìyá sófó ẹ̀yin rúsídà àwa aláyìísí àwa gbọ̀ràn mi dẹlẹ́rù wọ́n ní kẹ́ jáwọ́ lákàn tí ó yọ o kẹ́ lọ dá mi lákaná o wọ́n níjà ti parí o wọ́n náwọn ò bára wọn jà mọ́ o wọ́n ní kẹ́ lọ wá kọ́ńtẹ́ǹtì mi ṣe o mo wíire àbí mi ò wíire mo wíire ìbádẹ́ ti promise pé àwọn ò gbé nínú ìlú mọ́ àwọn ò gbé ní Èkó mọ́ wípé inú igbó làwọn máa gbé báyìí nísìn bí mo ṣe wà yẹn lọ sílé Ìbà ẹ̀rí pé bá ti lọ gbé wọ́n ti lọ áyà tírélà Dangote wọ́n ti fi ń kó gbogbo àwọn ẹrù wọn pátápátá bí mo ṣe wà báyìí nísìn ẹ tẹ́ bá fẹ́ help wọn gan apá ẹ lọ help wọn voluntary ẹ lọ ṣe iṣẹ́ ilẹ̀ Yorùbá náà lẹ ṣe ẹ lọ torí ẹrù yẹn pọ̀ ẹ lọ bá wọn kó gbogbo ẹrù wọn àti ìyàwó wọn gbogbo pátá wọn ti ń lọ inú igbó lọ máa gbé báyìí nísìn torí wọn ní inú igbó láàrẹ ń gbé so wọn dẹ̀ sì mọ̀ báyìí nísìn pé inú igbó la àdèmá lọ kọ́lé fún wọn náà nínú igbó lọ́gbọ́dọ̀ máa lọ gbé inú igbó ni ààrẹ gbọ́dọ̀ gbé so bí ọ̀rọ̀ tí wọ́n ṣe lọ nìyẹn adúpẹ́ fún Ọlọ́run àfẹ́ wàhálà nílẹ̀ Yorùbá náà bẹ́ẹ̀ ni wọ́n ní àìrìnpọ̀ ọmọ ejò ló ń jẹ ọmọ ejò níyà tí ọkọ bá lọ níwájú tí sèdè bá ń bọ̀ lẹ́yìn tí kinní kan bá ń tẹ̀lé wípé wọn ò bí kinní kan dà kó pa wọn bẹ́ẹ̀ ni nǹkan tí mo mì ní wípé tá a bá dira wa lóṣùṣù ọwọ́ àwọn èèyàn nílé kọ́ wa ṣùgbọ́n ìgbálẹ̀ ẹyọ ìgbálẹ̀ kan máa rí kán so nǹkan tá à ń fẹ́ náà nìyẹn bí Ìbà Gani Adams pẹ̀lú ṣe Sunday Igboho bó ṣe wá parí ìjà báyìí nìsín àwọn alágbára méjì agbára yẹn pọ̀ Ìbà Gani Adams wọn máa yọ ọ́nà lẹ́nu báwọn máa yọ ọ́nà lójú yọ ọ́nà nímú ni wọ́n ní agbára yẹn wọ́n gbàgbára yẹn wá látọ̀run ni Ìbà ọgbẹ agbára yẹn wá látọ̀run ni so ti ọmọ ogun ẹgbọn táwọn náà máa ṣe pé ọmọ ogun 5 million pé táwọn bá fẹ́ jà báyìí ọmọ ogun 2 million àwọn àwájú 2 million lẹ́yìn 5 million lẹ́yìn àwọn máa wà láàrin adẹ̀tí wá ṣígun fún wọn báyìí nísìn so ìjà ti parí báyìí nísìn kò sí wàhálà wọn bí aláya Fúlàní kankan dá kó wọlé Yorùbá mọ́ torí pé ìjà ti parí àwọn jagunjagun wa wọ́n ti cooperate báyìí nísìn so Ìbà Gani Adams wọ́n dẹ̀ sọ pé àwọn ti ń lọ gbénugbó làwọn máa gbé báyìí nísìn pé àwọn òré aláìsítẹ́lẹ̀ ni wípé Ààrẹ Ọ̀nà Kakanfò kò yẹ kó gbénú ìlú pé inú igbó ni Ààrẹ Ọ̀nà Kakanfò ń gbé wọ́n ní kí n sọ fẹ́yìn ọmọ Yorùbá pé kẹ́ má bínú o wípé inú igbó ni àwọn máa gbé báyìí ní ìsìn so wọ́n dẹ̀ ti Dangote ti yá wọn ní tírélà ẹ̀kan so wọ́n ti fi ń kó ẹrù wọn lọ ń gbé nínú igbó báyìí adúpẹ́ fún Ọlọ́run ìjà ti parí so ìyẹn lọ bẹ́ẹ̀ Gúnmi ọmọ àlè Gúnmi ó máa ń kọjá yìí ẹ o mọ tí Gúnmi ṣe ni Gúnmi lọ wọ̀n nù Burkina Faso president Burkina Faso ó ní kó gbẹnu ẹ̀ sọ̀hún ó ní kó má try láti sọ pé òun bá ń di sharia law nílùú ẹ̀
Ọlọ́run bá wọ nílùú ẹ̀ president bẹ̀ Burkina Faso Gumi lọ wọ̀n nu ẹ̀ pé kó gbẹnu ẹ̀ sọ́hùn kó gbẹnu ẹ̀ yamayama sọ́hùn pé kí ló mean kó má yẹ va try láti ṣe kóun fẹ́ báǹdì ṣẹ̀ríà law nílùú ẹ̀ Ọlọ́run bá wọ ṣé èyí tó lóbi pé bí òun bá wọn president tí wàá ṣe ń bì báyìí tí wọn ò rí nǹkan kan ṣe sí ni a mọ̀ pé òun ló ń control wa ní Nàìjíríà kó mọ̀ pé òun ni president ó lọ ń bá ológun sọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé kó gbẹnu ẹ̀ sọ̀hún wípé kó bá sọ pé òun fẹ́ ó ní ọmọdé ni wípé ó yàngì sí nǹkan tó ń sọ yẹn wípé kó gbé ẹnu ẹ̀ sọ̀hún ẹ bá mi sọ fún Gumi èyí tó ń dó ní Nàìjíríà tó ń sọ kò yẹ kó sọ ó yẹ kó lọ bá nílùú ẹ̀ ni tí ó bá yẹ kó bí olórí burúkú ọmọ àlè ní ìmọ̀ ọkàn tó máa ń kí wọn láyà ó yẹ kó lọ sí Burkina Faso kó lọ bá Gumi sọ ni kí ẹ fìbọn kó tiẹ̀ fìbọn fọ́ orí ẹ̀ kó wá mú ẹran ẹ̀ kọ́fíìsì sí ẹran ẹ̀ sí àìmọye ọ̀nà wọ́n gbé wá sí Nàìjíríà káwọn Fúlàní ẹgbẹ́ kan fi ṣe súyà jẹ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ó ní kí yẹn ó ní kó nínú Ọlọ́run ọba wa ṣé rí amúnibúni amúnisúnmọ́ lọ́run làwọn Muslim yìí Ọlọ́run torí pé téèyàn bá ní kéèyàn máa go deep nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó ń jà sí ìjà ẹ̀sìn tó ń jà yìí ìjà ẹlẹ́yàmẹ̀yà tó ń jà yìí kì í ṣe ẹjẹ́ ká gbé tẹlẹ́yàmẹ̀yà àti ìjà ẹ̀sìn tó ń jà yìí ó máa jẹ́ kéèyàn máa tọwọ́ bọ àwọn nǹkan kan lójú tó jẹ́ pé Ọlọ́run má jẹ́ kéèyàn ti ara wọn ṣe Ọlọ́run àfi kéèyàn máa ti ara wọn sin Ọlọ́run oníranù ni wọ́n débi pé wọ́n máa fẹ́ kéèyàn máa sọ ìsọkúsọ torí Ọlọ́run táwa ń sìn kó rorò Ọlọ́run ò rí bẹ́ẹ̀ yẹn olórí burúkú làwọn àwọn kan fi ẹ̀sìn ṣe cover up ní ìjà ẹ̀sìn kan ló ń jà ilẹ̀ wa ló fẹ́ gbà jihadist ló fẹ́ gbé wá ọkàn fi ẹ̀sìn parọ́ ni ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn tí àwọn tó jẹ́ àwọn Yorùbá ti tiwa náà tí orí wọn ò pé tó jẹ́ pé wọ́n ti believe ọ̀dẹ̀ ni Ọlọ́run wọ́n ti believe pé ìjà ọmọ ìyá mi nínú ẹ̀sìn ọmọ ìyá mi nínú ẹ̀sìn làwọn náà fi ń gba àwọn Fúlàní olórí burúkú ìwọlé ẹ̀sìn kan fi kó àwọn Haúsá ní pàpàmọ́ra tó fi ẹ̀sìn wọlé sí wọn lára ọmọ ìyá mi nínú ẹ̀sìn ọmọ ìyá mi nínú ẹ̀sìn tó fi kọ́ńkà wọn tó fi pa àwọn olórí wọn tó fi pa àwọn ọba wọn tó fi pa àwọn tó ní fún ọ̀lẹ́ ìkọ́ná nínú wọn tó jẹ́ pé àwọn ló ń di gọ́vnà àwọn ló ń di pírẹ́sidẹ̀ntì àwọn ló ń di gbogbo póòsì gidi mú tí ẹnu àwọn Haúsá tẹnu òfin tọrọ dè ní eléyìí tó jẹ́ pé wọ́n ti gbé ìran Haúsá mi àwọn Haúsá ìṣèbá fẹ́ bọ́ báyìí nísìn ẹ̀pọ̀ wà bóró fún wọn mọ́ ìyẹn náà lọ́tọ́ wọn fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn ọmọ àlè kan tó jẹ́ pé wọ́n ti gba wèrè mẹ́sìn wọn ní àwọn ọmọ Yorùbá ní o àwọn ọmọ Yorùbá tàbí sílẹ̀ Yorùbá ní o tó ti torí ẹ̀sìn tó jẹ́ pé wọ́n lè pa ọmọ ìyá wọn lórí ẹ̀sìn tó bá ṣe pé mú ẹ̀sìn ẹ tàbí kó pa ọmọ ìyá ẹ wọ́n lè pa ọmọ ìyá wọn lórí ẹ̀sìn tí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn Fúlàní wọ́n kàn dọ́gbọ́n fi ẹ̀sìn sun àwọn ni ẹ̀sìn ló ń ṣe kì í ṣe ẹ̀sìn tó bá fi lè wọlé sí wọn lára tó bá ìgbà yẹn ló máa mọ̀ pé àwọn eléyìí ò ṣe mùsùlùmí jihadist ló fẹ́ gbé wá wọ́n fẹ́ islamize Nàìjíríà ni tí àwọn ọmọ Yorùbá ti ti wà ní torí wọn ò pé tó jẹ́ pé ọgbọ́n orí wọn abẹ́ ẹsẹ̀ ló wà tó fi ń tẹ̀lé tó dẹ̀ ń tẹ̀lé àwọn Fúlàní Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ torí pé tí ò bá ń ṣe bẹ́ẹ̀ àyàwó ló ní èyí tó ń ṣe ní Nàìjíríà tí wọn àti rí president wílẹ̀ wọ́n pé àbá Tinubu ṣe ń wò ní Ọlọ́run ẹ̀dá Nàìjíríà gọ́ọ̀mẹ̀ ṣì ń wò ní tẹ́ pé ó ti ń kó èyí tó ń ṣe ní Nàìjíríà kò tí ì ṣe tán ó tún lọ ń bá wọn ní Burkina Faso wípé kí Ibrahim Traoré president Burkina Faso wípé kó ṣọ́ ara ẹ̀ pé ó yàngì sí nǹkan tó ń ṣe yẹn pé kó má yẹ bá try láti sẹ́ pé òun fẹ́ báǹdì ṣẹ̀ríà law nínú ìlú ẹ̀ òun pàṣẹ fún un ó yẹ kó lọ sí ẹ bá mi sọ fún Gumi kó lọ síbẹ̀ kí Ibrahim Traoré ọ̀dùnláìtàlá Ọlọ́run máa ṣe program mo lè má lọ síbi iṣẹ́ fún ṣùgbọ́n máa ṣe fún ojúmọ́ ṣe skill máa ṣe skill lórí pé máa dárúkọ Ibrahim Traoré pé Ibrahim Traoré Gumi wà nínú ìlú ẹ ìbọn ni kò fi fọ́ lórí ẹran ẹ báyìí jẹ́ kó pín ẹran ẹ sí yamayama wọ́n fi casket ni wọ́n fi gbé òkú ẹ̀ wá sí Ọlọ́run dáríjì máa ṣẹ̀gbà fúlà wọ́n fi gbé òkú ẹ̀ wá sí Nàìjíríà kí a wá fi ṣe súyà fáwọn Fúlàní ẹgbẹ́ kan jẹ́ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ tó bá tó bẹ́ẹ̀ tí ò bá ń ṣe ọmọ àlè ẹ bá mi sọ fún pé kó lọ sí Burkina Faso kó lọ bá Ibrahim Traoré sọ èyí tó wà ní Nàìjíríà tó ń pàṣẹ fún president Burkina Faso yìí pé kó ṣọ́ ẹnu ẹ̀ kó gbẹnu ẹ̀ dákẹ́ kó kéré ó yàngì sí nǹkan tó ń ṣe yẹn bí kò ṣe lè sẹ́kùn fẹ́ báǹdì ṣẹ̀ríà law ní ìlú ẹ̀ ìkọjá ìyè orun orí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni torí yẹn sọ pé àwọn tó lọ study ṣẹ̀ríà law ní Saudi Arabia torí àwọn ọmọ ìlú ẹ̀ kan lọ sí Saudi Arabia wọ́n lọ study ṣẹ̀ríà law wípé kọ́ má bọ́dà láti wálé president ni ohun tó bá wọn ló lè ṣe fún ìlú ẹ̀ ó ní kọ́ má bọ́dà láti wálé mọ́ o torí ojú yẹn náà ti là ẹ̀gbọ́n bí abí ṣe 2 months ago ní tí ṣọba Saudi ló sọ pé òun fẹ́ kọ́ 1000 mosques sínú ìlú ẹ̀ ni tó sọ pé òun ò ní ìdẹ̀ president Burkina Faso muslim ni náà ọmọ mùsùlùmí ni Ibrahim Traoré ó ní òun ò ní ìdẹ̀ wípé èyí tó fẹ́ fi kọ́ mosques sínú ìlú òun yẹn kó wá fi kọ́ company and which is true kó wá fi kọ́ company sínú ìlú òun èyí tó rò bí pé bóyá àwọn títí wá fi ń kó wa lómi ọbẹ̀ jẹ ní Nàìjíríà ni Oyèdépò pásítọ̀ Oyèdépò náà ni tí pásítọ̀ Oyèdépò sọ pé káwọn tó kú àwọn máa kọ́ churches 1000 churches làwọn fẹ́ kọ́ sí Nàìjíríà kí
káwọn tó fayé sílẹ̀ náà ni mi ò kúrò wọn o, ẹni bá ro kúrò mi kó rí ìṣòdè mi lọ́rùn. Pásítọ̀ Oyedepo pé ó wà nínú ẹlọ́wọ́ náà pépà wà bẹ́ẹ̀, mi ò ní rárá bùn tí bá rí ni máa sọ nígbà máa kọ́ 1000 churches sí Nàìjíríà káwọn tó fi ilé ayé sílẹ̀ lọ. Wọ́n sọ wípé company o kọ́tẹ̀ wá pín sí méjì, ó jẹ́ half ló fẹ́ fi kọ́ church, half ló fẹ́ fi kó company. Ẹ̀rí ibi tó ti fi ẹ̀sìn tó ti fi kó wa lómi ọbẹ̀ jẹ, tó ti fi ẹ̀sìn tó ti kó wa sínú oko ẹrú ẹ̀sìn ọpọlọ, wọ́n ti fi ẹ̀sìn fi wá sínú ìdè. Bẹ́ẹ̀ ni mi ìṣe ẹ má mi ìṣòkòtò mi ìṣe pé Ọlọ́run sí Ọlọ́run wà o pé èèyàn ló máa ṣe kókò sọ Ọlọ́run wà, ṣùgbọ́n wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi brainwash wa àti Muslim àti Christian àti ìdàkejì àwọn oníṣẹ̀ṣe ní tí wọn ọ̀dà tí wọn mọ́ ni o. Bẹ́ẹ̀ ni torí ẹ̀ náà láti wọ́n ṣe ń pọ́n. Bẹ́ẹ̀ ni bí mi ìdájọ́ ẹ̀sìn bí mo ṣe wà yìí o, gbogbo wọn náà ni wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi kó wa ní omi ọbẹ̀ jẹ níbi tí ayé civilize dé yìí, níbi tí ayé ń lọ báyìí. Bẹ́ẹ̀ ni kí o ṣe máa sọ pé òun fẹ́ kọ́ 1000 churches sí Nàìjíríà. Ọlọ́run ṣàánú. Ṣé bí pásítọ̀ Oyedepo yìí náà lọ sọ fáwọn àwọn ará ṣọ́ọ̀ṣì wọn wípé tí kọ́ máa wọrí kan jẹ́ kí bandit jí àwọn gbé o, pé tí bandit bá ti jí wọn gbé, ó wà nínú pépà mi ò àròsọ. Bẹ́ẹ̀ ni pé tí bandit bá ti jí wọn gbé pé kọ́ fún àwọn ní nọ́mbà bandit yẹn wípé àwọn máa pàṣẹ ọ̀rọ̀ fún àwọn bandit yẹn ni tó máa fi jí wọn gbé. Ẹjọ́ tó lọ kí ló dé tí wọ́n ṣe àdúrà wípé kí bandit má ti rí wọn jígbé rárá débi pé ọ wá sọ pé kán ní sùúrù kí bandit jí àwọn gbé. Tí bandit wá ti wá jí wọn gbé, kọ́ wá fún àwọn ní nọ́mbà àwọn bandit yẹn wípé táwọn bá ti bá àwọn bandit yẹn sọ̀rọ̀ wọ́n máa fi wọ́n sílẹ̀ ni. Ọmọ Kwara dẹ̀ ni pásítọ̀ Oyedepo. Kwara wọ́n jí wọn gbé Kwara o, over 20 local government ló ti di ghost town, ló ti dáwóró ní Kwara state o. Pásítọ̀ Oyedepo lọ síbẹ̀, gbogbo àwọn tó jí gbé, gbogbo àwọn tó pa o, wọn lọ sínú gbọ́ táwọn Fúlàní wà o, kọ́ lọ pàṣẹ ọ̀rọ̀ torí ọmọ apàṣẹ ni wọ́n, kọ́ lọ pàṣẹ ọ̀rọ̀ fún wọn nínú gbó wípé wọ́n ń jí àwọn èèyàn gbé o. Ẹyẹ máa tàn wá, ẹyẹ máa tàn wá, ẹni tí ò bá ti gbọ̀n ni ò gbọ̀n. Ọlọ́run wà o, ẹ má misquote mi o. Bẹ́ẹ̀ ni àti adẹ̀ ń pè tó dẹ̀ ń gbọ́, ṣùgbọ́n ẹ wo population àwọn pásítọ̀ yìí, population half of àwọn pásítọ̀ Nàìjíríà, àwọn àfáà Nàìjíríà, àwọn wòlíì Nàìjíríà, àwọn ìmáàmù Nàìjíríà, glory anointing ara wọn ti di annoyance. Ọlọ́run ti padà lẹ́yìn ìmí wọn, pass glory lọ lò torí pé nígbà tí ọkọ̀ọ̀kọ̀ gba agbára yẹn anointing ara wọn ń ṣá prápra. Ẹ máa ní dádì mọ́mí ọ wà nínú Ọlọ́run ló wọ́n gbà yẹn, ṣùgbọ́n nígbà tó ti tojú bọ̀bọ̀kúbọ̀, tó ti tọwọ́ bọ̀bọ̀kúbọ̀, tó ti tẹsẹ̀ bọ̀bọ̀kúbọ̀, tó ti ti gbogbo ara bọ̀bọ̀kúbọ̀, Ọlọ́run ti padà lẹ́yìn wọn. Wà ní sòótọ́ fún yín pé àwọn ò rí nǹkan kan mọ́ o, ojú àwọn ò ríran bàìbàì ló ń wò báyìí nísìn, ojú inú àwọn ti fọ́ ti tagun ò ríran mọ́, wọn ò ní lè sọ yẹn fún yín mọ́, kẹ má bàa sáko ní ṣọ́ọ̀ṣì wọn ò rí nǹkan kan mọ́. Ẹ̀yin á rò wípé bóyá glory yẹn ṣì wà ń bẹ̀, but pass glory lọ sí ń lò, glory gangan ti lọ. Ibi tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn. So pásítọ̀ Oyedepo lè lọ gbogbo bí ọkọ tẹ ṣàdúrà kọ́ máa tẹ̀ kó omi tó wà kọ́ ṣe àdúrà kí Nàìjíríà ẹ̀mí tìtìtì káwọn Fúlàní yẹn kọ́ sáko nílẹ̀ Yorùbá. Ṣé bá ọmọ Kwara ni wọn ò rí nǹkan kan ṣe sí o, àbí bẹ́ẹ̀ kọ́ wọn ò rí nǹkan kan ṣe sí o. Àwọn oríire tó gbé ní Ọ̀yọ́ state yẹn jẹ́ kò ní sára ṣọ́ọ̀ṣì wọn bẹ̀rẹ̀, àwọn ọmọ ṣọ́ọ̀ṣì wọn náà máa wà ń bẹ̀ o. Wọ́n pàṣẹ ọ̀rọ̀ ẹyẹ máa tàn wá, ojú wa ti rà, ìgbéra sọ pé ojú wa ti rà, ojú wa ti là, àfẹnusọ bí ò bá ti là, bẹ́ẹ̀ tí ò bá ti dà kankan mọ̀ náà ni ò tí mọ̀ pé irọ́ most of you, not all of you, àwọn kan wà tó jẹ́ pé Ọlọ́run ṣì ń gbàdúrà wọn, but most of you irọ́ lẹ̀ pa fún wa, irọ́ ni. Ní ìsìn bàbá Tinubu ti sọ pé òun ò ní nǹkan kan tóun fẹ́ ṣe fún wa, pé gbogbo yín pátápátá pé ẹ lọ máa bá àwọn pásítọ̀ yín kọ́ máa bọ yín. Àṣírí ti tú báyìí ní ìsìn, wọ́n ní ẹ lọ máa bá àwọn pásítọ̀ yín kọ́ máa bọ yín, nígbà tó yẹ pé nígbà coronavirus gan pàápàá tí àwọn èèyàn ò ṣiṣẹ́, àwọn pásítọ̀ tún ṣì ń lo POS wọ́n tún ṣì fi ń gbowó lọ́wọ́ àwọn rí online, wọ́n ṣì fi ń gbowó lọ́wọ́ àwọn. Ẹ wo wọ́n ń tàn yín ní ẹjọ́ nítorí Ọlọ́run, wọ́n ń tàn yín ní most of them, not all of them, wọ́n ń tàn yín ní. Mo ti yà síbò mi, ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. So torí pé president Burkina Faso ó sọ pé gbogbo àwọn ọmọ ìlú òun tó lọ sí Saudi Arabia tó lọ study Sharia law wípé kó má bọ́dà láti wá sí Burkina Faso mọ́ o. Ó ní except tó bá lọ ó ní expect tó bá lọ kọ́ nípa tó bá lọ mọ̀ nípa technology skill. Ó ní tó bá yẹ pé Sharia law ló ń gbé certificate ẹ̀ bọ̀, ó ní kó má bọ́dà láti padà wálé mọ́. Bẹ́ẹ̀ ni ó ní torí pé ibi táyé lọ báyìí ní sí pé ayé technology ni, wípé kí ni nǹkan tó fẹ́ fi Sharia gangan ṣe, Sharia law kí ni nǹkan tó fẹ́ fi ṣe, ibo ló fẹ́ gbé wọn dé, development wo ló fẹ́ gbé wá sí Burkina Faso. President torí ẹ̀gbọ́n nìyẹn tó ń ro ọjọ́ iwájú, tó ń ro wípé òun ò fẹ́ máa lo ayé 1850 mọ́, wípé ayé ń tẹ̀síwájú ni, wípé kọ́ má bọ́dà o, torí ẹ̀ ní Gumi lára ṣe ta Gumi pé kó má try láti sọ nǹkan tó ń sọ yẹn, tóun fẹ́ bá di Sharia law nílùú òun, wípé tó bá sọ bẹ́ẹ̀ kóun bọ́ àbáni olórí burúkú.
ẹ̀rí bàbá yẹn tó fi rumú jẹ jógí. Ẹ bá mi sọ fún pé kó gba Burkina Faso lọ kó fìbọn fọ́ lórí dànù, ọmọ àlè burúkú. Èyí tó rò bí òun halẹ̀ mọ́ wa ní Nàìjíríà bí báyìí ni. Ẹjọ́ ẹ̀kọ́ agbolódẹ́yẹ lépọ̀ mẹ́dìyẹ tó sọ wá dẹgbẹ́ ara wa tó ń da lórúkọ mọ̀ ṣàpà torí pé èmi ò mọ ibi tí Fúlàní mi mọ Ọlọ́run mi mọ bí Fúlàní bó ṣe join wa ní Nàìjíríà nígbà tí a fẹ́ gba òmìnira nígbà tó fẹ́ so wá pọ̀ olórí burúkú àwọn British ìgbà tó fẹ́ so wá pọ̀ Yorùbá Haúsá Yíbò ni bí àwọn Fúlàní bó ṣe wá dé àárín wa yẹn ni kò yé mi Ọlọ́run ẹlẹ́dàá tó lọ́nà la ṣe sọ pé èèyàn ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹgbẹ́ kọ̀ èèyàn ọmọ Yorùbá ẹgbẹ́ kọ̀ olórí burúkú làwọn Fúlàní ìyẹn ogún ọdún gbóná làwọn Fúlàní wọ́n gbọ́n iṣẹ́ wọn gbọ́n wọ́n wà kọ́nì wọ́n wà manipulative wọ́n ní ọgbọ́n ẹ̀wẹ̀ àwọn gbọ́gbọ́n lóye kọ́ máa pè ní Fúlàní mẹ́sùn jàmbá lẹ́yìn Ìlọrin àwọn lóye kọ́ máa pè ní Fúlàní mẹ́sùn jàmbá torí pé tí wọ́n bá ń plan nǹkan kan wọ́n máa ń ní target kan tó bá fẹ́ ní nǹkan kan bí wọ́n fẹ́ du post kan in 20 years tó bá fẹ́ du post kan wọ́n sì máa bẹ̀rẹ̀ plan yẹn lẹ́ẹ̀ láti báyìí nísìnyí láti ìsìn lọ kì í ṣe àwọn titiwa àwọn àgbàlagbà titiwa àwọn politician titiwa olè níwọ̀n alátẹnujẹ níwọ̀n táwọn bá ti rí owó lẹ́yìn owó ló kù wọ́n ní tẹnu bá jẹ ojú àti wọ́n lè fi owó wọ́n gbé owó fún ìkan nínú àwọn politician wa ní pé kó fi ìkan nínú àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àfi sílẹ̀ lẹ́yìn owó ni tàwọn yẹn ọpọlọ orí wọn ò pé owó nìkan náà ni wọn ò lọ ṣèlú ọ̀jẹ̀lú ni wọ́n rúlà ni wọ́n ṣe leader àwọn politician wa ni olè ni wọ́n àwọn kan ṣe bọ̀ ìbẹ̀rẹ̀ tẹ̀lé Fúlàní lẹ́yìn ni ẹjẹ́ apààyàn tí ń tà lọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ ni ẹ bá mi sọ fún Gúnmi ẹni kó lọ bá kí ló ń pè President Traoré Burkina Faso president ẹni kó lọ bá nílùú ẹ torí inú tiẹ̀ ń bí mi pẹ̀lú bó ṣe ń wà ní Nàìjíríà tó ń ta òun sí president Burkina Faso yẹn ọmọ àlè ó ti ń gómìn yan bàjẹ́ ẹ̀ ọ̀lọ́ máa ń kọjá àyè ẹ̀ gidi gan ni ìkọjá àyè orun orí kẹ̀kẹ́ kí ni kókó ṣẹ̀ríà lọ gan pàápàá bẹ́ẹ̀ ni kí ni kókó ṣẹ̀ríà lọ pẹ̀lú jihadist tẹ̀ ń gbé kiri yìí torí pé náà mo ń sọ pé mo ń sọ̀rọ̀ sọ torí pé mi ò fẹ́ mi ìfẹ́ kán mú mi ṣe lọ́rùn ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ̀rùn a sì máa sọ náà ni ẹjọ́ tí ìrọ̀lẹ́ ní bá mọ nǹkan òkè tó bá lọ sí skul ṣẹ̀ríà lọ náà tó lọ kọ́ kéwú torí ẹ̀ náà mo ń sọ pé mò ń sọ ẹnu sọ bẹ́ẹ̀ ni torí àwọn náà kéwú níwọ̀n bá díẹ̀ a lè má ké tán bọ̀tà ṣá kéwú níwọ̀n bá díẹ̀ tó lọ kọ́ kéwú tó lè gbọgbẹ́ kí ni wọ́n fi ń ṣe kí ni wọ́n fi kéwú ṣe kí ni nǹkan tí kéwú máa ń dà fún wọn kí la lè sọ pé tẹkinọ́lọ́jì wo ni kéwú máa fi ń dà fún wọn ṣé kéwú ló fi ń ṣe pléènì ni ṣé kéwú ló fi ń ṣe fóònù ni ṣé kéwú ló fi ń ṣe láptọ̀pù ni ṣé kéwú kí ni nǹkan tó ń fi kéwú ṣe àwọn olórí burúkú yìí àwọn olórí kí ni nǹkan tó fi kéwú ṣe àwọn tí wọn ní jẹ́kẹ́ sí ìwé ẹ̀sìn Islam kó wúyàn ṣe náà nìyẹn àwọn olórí burúkú wọn ti jẹ́kẹ́ ẹni tẹ́ lómi tó bá fẹ́ join ẹ̀sìn Islam wọn pa wọ́n ti ń jẹ́ kó máa súyàn pé kí àwọn Fúlàní máa pààyàn kó máa ṣe Allahu Akbar kí ni ìtumọ̀ Allahu Akbar kí ni ìtumọ̀ Allahu Akbar àwọn ẹlẹ́sìn àwọn tó ń ṣe ẹ̀sìn tó sọ pé àwọn ń ṣe ẹ̀sìn olórí burúkú ní bẹ́ẹ̀ ni ìkọjá yìí orun orí kẹ̀kẹ́ ó ti ń kọjá yìí ẹ̀ kẹrí tí ẹ ń béèrè ni pé kí ni jihadi tá ìgbé kiri kí ló fẹ́ dà fún wa ní Nàìjíríà kí ló fẹ́ dà àmọ́ páyé àjẹ́dà yín ni pé kẹ́ islamize Nàìjíríà Ọlọ́run ò dẹ̀ ní gbà fún yín Ọlọ́run kò ní gbà fún yín torí kì í ṣe ẹ̀sìn mùsùlùmí nìkan ló wà nínú Nàìjíríà muslim wà ń bẹ ẹ̀sìn tó tẹ̀ wá ń bẹ pọ̀ ẹ̀sìn tó wà nínú Nàìjíríà pọ̀ mẹ́ta tẹkàn ń gbọ́ nìyẹn kó díṣẹ́ ìṣe mùsùlùmí kírísítẹ́nì ẹ̀sìn tó wà ní Nàìjíríà tó kó pọ̀ burúkú ẹ wá sọ pé ẹ ṣe ibi olójú òkú ẹ ṣe wà selfish bá tó yẹ pé gbogbo nǹkan ní nǹkan ṣáà máa ń fẹ́ di titi yẹn ṣáà máa ń fẹ́ ẹ máa ń fẹ́ dominate ibi tẹ́ bá dé báyìí ẹ máa ń fẹ́ dominate ibẹ̀ ni ẹ ṣe lè sọ pé kí gbogbo Nàìjíríà kó di muslim ẹ ṣe fẹ́ sorry ẹ má bínú ẹ fẹ́ islamize Nàìjíríà olófò lẹlòmíì nínú yín olófò ni gbogbo yín pátápátá òfò lómi ẹ̀fọ́ ń ṣe òfò ní gbogbo ẹ̀yin Fúlàní tẹ́ wà nínú Nàìjíríà pátápátá òfò lẹ máa ṣe jàtijàti rédèrèdè ló máa gbẹ̀yìn ayé yín Ọlọ́run alálẹ̀ ò ní jẹ́ kó dáa fún yín ọlọ́sàn ò ní jẹ́ kó dáa fún yín alálẹ̀gùn ò ní jẹ́ kó dáa fún yín aláàárọ̀ ò ní jẹ́ kó dáa fún yín lágbára Ọlọ́run òfò ní gbogbo yín máa ṣe gbogbo ẹ̀yin Fúlàní tẹ́ wà nínú Nàìjíríà tẹ́ ń dà lù Nàìjíríà rò ẹni rí bá ti ṣe ẹni rọ́nà gbígbà bẹ́ẹ̀ ni mo máa ń fẹ́ ṣe pé Ọlọ́run dáríjì Ọlọ́run kí ló dé náà ẹ̀yin jẹ́ kó ní kálukú ṣe ìsìn ẹ̀ ṣé dandan ni kí ẹ ṣe ẹ̀sìn Islam ni ṣé dandan ni nọ́ọ̀tì 95% ló ń ṣe Muslim ní nọ́ọ̀tì bẹ́ẹ̀ ni 95% ẹjọ́ tó lọ ẹ lọ sílẹ̀ Haúsá ẹ lọ́wọ́ bọ́ ṣe rí tó bá ṣe pé ibo ni àlè máa ń jìrì pọ̀ sí jù láyé yìí ilẹ̀ Haúsá ló pọ̀ sí jù bẹ́ẹ̀ ni tó ń lo ẹ̀sìn báwo ló ṣe rí rádaràda játijàti Boko Haram àwọn ọmọ wọn ò jẹ́ káwọn ọmọ wọn kàwé lóbi òun wọn ṣe wá ń rí tó bá ti jí láàárọ̀ báyìí abọ́lọ́gbé ọlọ́ntọrọ owó ni wọ́n ti fi ẹ̀sìn kó wọn sínú ìdè ọpọlọ àwa tí wọ́n fẹ́ gbé wá àwa ọmọ aládé àwọn ọmọ ológun àwa tọ́lọ́hún dá àwa tẹ́pọ̀ àwa la kàwé jù àwa tá gbọ́nú tá gbọ́n ta
àwọn olórí gbọ́n wọ́n wá ń lo àwọn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam wọ́n fi ń kó àwọn kan nínú wa tó yẹ pé wọn ò ní ọpọlọ tó yẹ pé ọpọlọ torí ẹ̀sìn àwọn náà ṣe ọ lè pàyà wọn tó bá ní kọ́ pàyà wọn torí ẹ̀sìn 95% ní muslim ní north obìnrin ayé wọn ṣe rí ọbí ìgbésí ààrẹ wọn ṣe rí Ọlọ́run gan sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní lákùn dì lókun wàlìyẹdì ni ó ní ẹ ṣe ẹ̀sìn títí kémi náà ṣe ẹ̀sìn tèmi ṣe dandan wà ní ṣọlọ́run tó sọ bẹ́ẹ̀ ṣe kò mọ nǹkan tó sọ ni kò fẹ́ ní wá lára ni kó ní kálukú ṣe ẹ̀sìn ẹ̀ ẹ̀yin oníjàgídíjàgọ̀ yìí ẹ̀yin oníjàgídíjàgọ̀ yìí kí ló dé tíjọba gbọ́n ṣe arrest yín ẹ̀yin extremist àfáà yìí kí ló dé gbogbo nǹkan tẹ máa ń preach nígbèsí ayé yín hatred and killing ni hatred pẹ̀lú killing ni gbogbo tí ẹ sọ̀rọ̀ tó dá láyé yìí inú máa ń bí yín ni hatred and killing ni kan lẹ máa ń preach bẹ́ẹ̀ ni ẹ̀sìn wa sọ pé ká pa ẹnikẹ́ni tó bá kúrò nínú ẹ̀sìn Islam ẹ̀sìn wa sọ pé ká pa ẹ̀yin ẹlẹ́mìí òkùnkùn mi ò parọ́ ẹ máa gbọ́ ẹ̀rù bí mò ń ṣeré ni ẹ̀yin náà ti máa gbọ́ òun nìyí ó pọ̀ gan ẹ máa gbọ́ mò ń bọ̀ Connected. Okay. Ọjà pátá àwọn mùsùlùmí wọ́n pa ni o lọ́ngbọ̀n yẹn o ayé òsì bá lóun ṣe Islam ma ọjà pátá àwọn mùsùlùmí wọ́n pa ni o lọ́ngbọ̀n yẹn o ayé òsì nínú Islam pé mi ń ṣe Islam ma nígbà tí wọn ò ló ṣẹlẹ̀ àná lẹ́mọ̀ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba Islam nígbà yà ó filẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe Islam bàbá òun tún yọ sọ lójú ọ̀run ó ní kó o filẹ̀ lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọ́n kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wò lẹ́rí tá mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pásẹ̀sì a ní wọn tipátipá pọ̀ àfi kò di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí kò lè fi Islam sílẹ̀ kájọ yé wa ìyàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí ọba di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní péjọ tó ọba ti lóò ṣe Islam ma wọn pa gbogbo ẹ̀. bá ń fọwọ́ tó nìkan ni owó nìkan ló lè dìgírí àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwọn Ramadan tẹ́lẹ̀ mi bá tún dìgírí àjọ kan ní ẹjọ́ báyìí la fẹ́ bẹ̀rẹ̀ àwọn Ramadan yálà kí Sultan tó sọ ni o àbí lẹ́yìn tí Sultan sọ kan kí n tó ń sọ ni pé ó ń dìgírí ààrẹ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì àwọn mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé káká. wọ́n máa pa ẹni tí wọ́n bá kó Islam ṣé lọ́tọ́ ní bẹ́ẹ̀ Islam pé ṣé bá tẹ̀ bá jẹ́ mùsùlùmí wá fún Islam wọ́n ti wọ́n pa. ẹlà tó bá yẹ kúrò nínú ẹ̀sìn bóun ṣe mọ́ Ànábì ní lábẹ́ ṣẹ̀ríà Ànábì ní ẹmu kó láyé ó ti di pírọ́blẹ́mù sí àlùmọ́ lọ́rùn yẹn a máa sí lábẹ́ ìjọba ṣẹ̀ríà bí abẹ́ ìjọba dẹmọkírẹ́tọ̀ náà ọlọ́run bá tún wọn ṣe abẹ́ ìjọba àwọn òyìnbó tọ̀ẹ́ filẹ̀ yọmọ bá jẹ lọ títí tí àmọ́ tó wá jẹ́ pé ìlú tí wọ́n ti ń lo ṣẹ̀ríà àbí stéètì tí wọ́n fi ń lo ṣẹ̀ríà tíjọba àpapọ̀ tí wọ́n gbà wọ́n láàyè pé máa lo ṣẹ̀ríà wọ́n pa ẹni bá ti bú ànábì. Subhanallah. orí wọn ni wọ́n ti bú ànábì ó ti bá ànábì sí yẹ̀yẹ́ àyà yìí sì yẹn tó bá bá ànábì sí yẹ̀yẹ́ ó ti kó nínú iman ó ti kó nínú Islam ẹni wọ́n ti kó nínú Islam ànábì ní kẹ́sẹ́ kí ni ẹ̀pà wọ́n là ń bu ẹnu ẹ̀pà náà lọ́wọ́ àdìsí wọ́n náà àdìsí lálàáfíà nítorí pé ó léwu ọ̀rọ̀ rẹ̀ léwu ẹni kó láàrin wa ọ̀rọ̀ wa léwu ọ̀rọ̀ tiẹ̀ náà léwu. Dàbọ̀dẹ̀ fèrè tí ń ṣe ẹbọ tiẹ̀ kí ni wọ́n sọ fún un lákùn nínú kó. Wàlíyẹ̀dì. Ní lọ́sọ̀ọ̀sì ìrẹ́jọ́ máa lọ, wọ́n dọ̀dọ̀ ẹ̀hún. Èyí ni Ọlọ́run ń bọ òòṣà yóò máa ṣe ìpolówó rẹ̀ lákòjọ ìbílẹ̀ tí wọ́n bá jẹ lọ. Ọ̀tẹ̀ ẹ̀ máa sọ fún. Lákùn nínú kó. Wàlíyẹ̀dì ni. Ṣẹ̀sìn tiẹ̀ kí n ṣe sí tiẹ̀. Ní kálukú máa ṣe tiẹ̀ kò síjà. Ní Màdínà, àwọn kèfèrí ń bẹ Màdínà tí wọ́n ní ojúbọ wọn tí wọ́n ń ṣe. Kí ló wá Àwọn pọ̀? Yahudi bẹ́ẹ̀ Nàsárà bẹ́ẹ̀ alùpùpù tí wọ́n ń ṣe ẹ̀sìn wọn. Ànábì ti bá tiẹ̀ lọ, a máa gbégbé sí àlàáfíà. Àmọ́ táwọn mùsùlùmí bá ń dá sàká, tí wọ́n ń dá sàká, táà fi ń túlù ṣe, a máa gba owó lọ́wọ́ tiwọn náà. Táwọn fi ń kún owó sàká láwọn fi túlù ṣe, tó láì tó ń gbèlú. Ẹni wọ́n á kúrò láàrin àwọn mùsùlùmí tó lọ́wọ́ ṣe mọ́kínì ìdájọ́ tiẹ̀ lábẹ́ ṣẹ̀ríà, wọ́n fi tòrò. Kan pa. Àdéhùn sẹ́nìkan kan ò lè takò ní. Nítorí pé bóun ṣe kó láàrin wọn sí, yóò lọ lè bẹ̀rẹ̀ aburú lẹ́yìn ni. Gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ táwa fásí gbogbo ẹ̀ ló ṣe kíni gbogbo ẹ̀ lọ́mọ
gbogbo kọ̀rọ̀ tó ń sá sí. ọmọ bíi adarí lọ wọn gbà tí wọn ṣe mẹtì ọmọ ẹni tí wọn kọ́kọ́ mú balẹ̀ táwọn yòókù fi ṣubú ọmọ kọmọndà ọmọ ẹni tó mọ ogún jà gbogbo ẹ lọmọ ọkùnrin tó lówó. àwọn tá a bá wà lábẹ́ ìjọba democracy ìjọba kọlẹ́sìn gbogbo ẹ̀sìn náà lẹ́sìn tiwọn ẹ̀sìn kan náà ló ti wà lọ́dọ̀ Ọlọ́run àwọn àfilẹ̀ yọ̀rọ̀ lè pàdé Ọlọ́run tó wá jáde lẹ́yìn. àmọ́ tí ìjọba yẹn bá fún state kan ní permission ká máa execute sharia wọ́n lo sharia lórí ẹ̀ sharia tí wọ́n lò lórí ẹ̀ náà ní ká ṣe kí ni. wọ́n pa. wọ́n ti pa gbogbo yín tán nìyẹn. àwọn àfẹ́sì panupọ̀ lérí ẹni bá ti bú ànábì lábẹ́ tó ti pèrè mùsùlùmí. kọ́ pa. tó ti kó ní islam bó ti kó ní islam ni. kọ́ pa. ẹ mọ balẹ̀. wọ́n bú ànábì wọ́n bá ti bú ànábì kò ti bú Ọlọ́run. nídìí bẹ́ẹ̀. ṣé ẹ rí ṣé mi tí mo sọ pé gbogbo preaching wọn lé ayé yìí kojú hatred killing ẹ̀pá lọ ni bí àfà mẹ́rin mo ti play báyìí ní sí kankan náà ló ń sọ o ẹ̀sìn wọn sọ pé ká pa ìwọ tó bá ti bú ànábì tàbí tó bá ti ń ṣe muslim tó wá sọ pé ò ṣe muslim náà ẹ̀sìn wọn sọ pé ká pa ó máa pa gbogbo èèyàn tán nìyẹn ó gbogbo èèyàn pátápátá ló máa pa tán nìyẹn ṣe bọ́dà mi Ọláwálé ó máa pa gbogbo èèyàn tán nìyẹn ṣé èèyàn Ọlọ́run máa ṣàánú o ẹ̀dẹ̀ ń jẹ́ kẹ́sìn nǹkan kó máa dẹ́rù bàyàn torí Ọlọ́run ayé nípa amúnisúnmọ́ Ọlọ́run làwọn eléyìí kí má sọ pé amúniṣẹ́ Ọlọ́run ni wọ́n ẹ̀sìn wa sọ pé ká pa ẹnikẹ́ni tó bá ti fi ṣe muslim tó bá wá ṣe mọ́ ẹ̀sìn wa sọ pé ká pa pípa yìí ṣé nǹkan tó wá sọ pé ká gbà nìyẹn ẹ̀yin tẹ́ ṣe ń sọ pé ìfẹ́ ṣe rí à nílẹ̀ Yorùbá ẹ wò Ọlọ́run má jẹ́ ọpa Ọlọ́run anyway ṣáàjà àgbà yẹn ti ìyẹn lọ bẹ́ẹ̀. Sultan of Sokoto ẹ wá gbọ́ ohun tí Sultan of Sokoto sọ Sultan of Sokoto ẹ wá gbọ́ ohun tó sọ o Sultan of Sokoto ní pé kẹ́yìn ọmọ Nàìjíríà ó ní kẹ́ stop sọ bẹ́ẹ̀ ó wọ̀n ní gidi gan ni o Sultan of Sokoto Satan kì í ṣe Sultan of Sokoto olórí àwọn mùsùlùmí ó ní kẹ́yìn ọmọ Nàìjíríà ó ní kẹ́ stop ó ní kí ló ń ṣe yín ó ní kí ló ní tẹ́yìn máa link crime pé wọ́n pa èèyàn kí ló tẹ́yìn máa link ẹ̀ mọ́ Fúlàní ethnic group ó ní why ó ní kí ló tẹ́yìn ṣe bẹ́ẹ̀ ó ní kẹ́ stop ẹ̀ ó ní ká bá rí ibinú òun o Sultan of Sokoto ló sọ bẹ́ẹ̀ ó wà nínú pépà ìlọgbò mi ní parọ́ nǹkan tí ìbárí mi ní sọ ní èjì mi kí n fẹ́ máa parọ́ fún Sultan of Sokoto ló sọ bẹ́ẹ̀ o èyí tẹ́ ìbáyìí ti rẹ̀ mọ̀ fẹ́yìn kankan ti máa rí ó ní kẹ́ stop ẹ̀ ó ní kẹ́ má jẹ́ kínú bí ó ní tínú bá bí òun ẹ̀rẹ̀ mọ̀ pé pípa ni ọ̀rọ̀ títí wọn ẹ̀sìn wá sọ pé ká pa ó ní kẹ́ má link crime tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà mọ́ ó ní kẹ́ má link ẹ̀mọ́ Fúlàní ethnic group ó ní Fúlàní kọ́ ló ń pààyàn ó ní Fúlàní kọ́ ló ń jiyàn gbé ó ní kẹ́yìn ọmọ Nàìjíríà kó àti Ìgbò àti Haúsá o àti Yorùbá gbogbo pátápátá ló bá wí o àti gbogbo everybody ó ní Fúlàní kọ́ ló ń pààyàn ó ní ṣe ìtìrìbí tí Fúlàní ti pààyàn rí ni ó ní kẹ́ ṣọ́ ara yín gidi gan ni bẹ́ẹ̀ ni ó ní kẹ́ má link ẹ̀ mọ́ Fúlàní ethnic group ó náà kọ́ làwọn pààyàn bẹ́yìn fún ẹ̀yin fara yín lẹ̀ ń para yín lẹ̀ ń jíra yín gbé ó ní ẹ̀gbọ́n ọmọ á lọ gbé ìyá ẹ̀ á ní kí bàbá sanwó ó ní ẹ̀yin Yorùbá fún ara yín ẹ̀yin Ìgbò ní gbogbo ó ní fún ara yín ó ní ẹ̀ máa parọ́ ẹ̀ mọ́ Fúlàní ó ní kẹ́ ṣọ́ra kẹ́ má jẹ́ kínú bí òun mo ní kí n sọ fún yín ló wà nínú pépà ìlọ wò ń bẹ bẹ́ẹ̀ ni torí ẹ̀ la ṣe sọ pé ká kúrò nínú Nàìjíríà ò ní èso rere kankan tó fẹ́ so fún wa wàláhì ó dẹ̀ ń dùn mí ṣá mi ì mọ̀ bóyá ìgbà níbẹ̀ máa wò pé kí ló kàn mí bẹ̀ gan pàápàá pé ṣe bí ìlú òyìnbó ni mo àbọ̀ ojú mi ò kí ń gbà ní kọ́lọ́run dáríjì mi pẹ̀lú nǹkan tí mo sọ yìí ojú mi ò ń gbà ṣe bí mo léèyàn ní Nàìjíríà Ọlọ́run mọ ọkọ tó wà nínú unity ni tí ẹnu gbogbo wa bá pò pọ̀ mélòó làwọn olórí burúkú àwọn tó jẹ́ olórí wa mélòó ni gbogbo wọn ṣọ́tọ̀ ẹ̀yin mẹ̀kúnnù ni wọ́n ní ẹnu èèyàn lè wọ́n fi ń kọ méje àìlè sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí burúkú ni bàbá ọlọ́wọ́ náà ti sọ bẹ́ẹ̀ kó tó kú pé àwa fún ara la máa gbára wa sílẹ̀ bẹ́ẹ̀ ni ní kí Fúlàní má bá wa gbé ṣùgbọ́n àwọn olórí burúkú Fúlàní kọ́ máa lọ ní oníkálukú máa lọ ó kò kí n jẹ́ ti bàbá tọmọ kó má nà á là bẹ́ẹ̀ ni tí a bá dá dúró tí Yorùbá bá dá dúró wọ́n máa wá sínú ìlú wa èyí tó bá fọwọ́ síbi tọ́wọ́ ń gbé tó jẹ́ Fúlàní gidi á máa bá wa gbé á máa ṣòwò ẹ̀ bọ̀ torí wọ́n ti da lórúkọ mọ́ ṣàpá báyìí nísìn wọ́n ti believe pé bọ́ńtòrù làwọn ní Nàìjíríà àni òótọ́ dẹ̀ ni àwọn lọ ní Nàìjíríà torí pé àwọn ní British gbé ayé lé lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn ní British gbé ayé lé lọ́wọ́ bẹ́ẹ̀ ni rí bí wọ́n ṣe ń pa tí British ò lè sọ nǹkan kan ni rí pé wọ́n lè sọ nǹkan kan ni bó ṣe ń pa wá torí àwọn nígbà tí wọ́n fẹ́ fún wa tó fẹ́ amalgamate wa ní 1914 amalgamation Yorùbá Yíbò Haúsá ni èmi ò tí a mọ bí Fúlàní ṣe débẹ̀ àwọn ló gbá ayé lé lọ́wọ́ wọ́n ṣàfi ọ̀nà èrò ọ̀nà àbùkù wọ́n fi gbé ayé lé wọn lọ́wọ́ wọ́n fi ń jẹ gàba lé wa lórí ajogun ni wọ́n ajogun làwọn Fúlàní yìí
ìlú wọ́n fẹ́ gba ilẹ̀ wa ni wọ́n dẹ̀ fẹ́ islamize Nàìjíríà jihad ló fẹ́ gbé wá sí Nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ sọ Nàìjíríà di muslim country ni bẹ́ẹ̀ ni rí torí ẹ̀ lọ ṣe pa Deborah náà ẹ̀sìn wa sọ pé ká pa ẹ̀rí bó ṣe pa Deborah nípakúpa ṣé àwọn British olórí burúkú tó sọ wá pọ̀ ìṣọwọ́ sẹ́pọ̀ àwọn ọmọ ìpọ́n pa Deborah ni ẹ bó ṣe pa ọmọ yẹn wọ́n sọ òkú pa ni wọ́n nítorí pé ó ń bú ọmọ student wọ́n nítorí pé ó ń bú ànábì ṣé bóun làwọn eléyìí náà sọ ìwọ tó bá bú ànábì wọ́n ní kẹpa ọlọ́mọ ayẹ̀kan pa gbogbo yín tán ẹ lọ ṣe mistake bú ànábì tó ń bú Jésù ẹ̀ máa wọ́n tó ń bú Jésù ẹnu wọn ẹ lọ wo àwọn ọmọ olórí internet bó ṣe ń bú Jésù ọ ti ẹ̀ bú àwọn oníṣẹ̀ṣe yẹn débi pé wọ́n bú àwọn oníṣẹ̀ṣe yẹn débi pé ṣebí torí ẹ̀ náà ni olórí burúkú useless imam US imam tó sọ pé ṣe Sunday Igboho kó má wá sí Kwara tó ń pè lẹ́lẹ́bọ olórí burúkú kò jẹ́ kó ní kẹ́ni tó máa ṣe ó gbọ́ kó nírèsè kò jẹ́ kàn ṣe ó gbọ́ kó nírèsè kò jẹ́ kó nírèsè ṣe ó gbọ́ kó nírèsè ó gbàdé onírèsè ó wá fi kọ́gi kò ní alternative tó fẹ́ fún wọn ní Kwara wọ́n sì lọ jíyàn gbé níjẹta ní Kwara wọ́n sì lọ jíyàn gbé níjẹta torí pé ó jẹ́ wọ́n ń pè lẹ́lẹ́bọ yẹn èèyàn fẹ́ kú wọ́n ní bí ọ̀rẹ́ èèyàn ò bá gbé oúnjẹ ẹ̀ sílẹ̀ àmì ìmọ̀ yẹn pa téèyàn bá dẹ̀rù oúnjẹ ọ̀tá èèyàn á jẹ́ dàbí àlọ́ ṣe ń sọ̀rọ̀ yẹn tí mo kọ́ tí mo fẹ́ sọ ẹ̀ ń pè ẹlẹ́bọ tó fẹ́ gbà yìí sílẹ̀ ní Kwara tó fẹ́ gbà wọn sílẹ̀ ní Kwara nígbà tí kì í ṣe pé ìyàwó ẹ̀ lọ jí tí kì í ṣe ọmọ ẹ̀ lọ jí gbé kò ní tá lára ẹlẹ́bọ tẹ́ ń pè tó fẹ́ gbà yìí sílẹ̀ ní Kwara torí gbogbo nǹkan lọ́ọ́ ti ń tiẹ̀ sí bọ̀ ẹ wo ọ̀rọ̀ púpọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló ń bá lọ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ wọ́n ní bàbá sọ bàbá Bọ́lá Ahmed Tinubu fẹ́ fún wa ní restructuring ní October 1st àwọn ní àpò àpò léegun kọ owó àbí mi mọ́ bá yẹn paṣá àpò àpò là ń pa owó half bread is better than none a ṣe máa gbà yẹn náà ṣùgbọ́n kò tán síbẹ̀ o kò tán síbẹ̀ torí Ọlọ́run gbogbo ọ̀nà tí ó gbà torí Nàìjíríà ò lè dá ẹ kọ déètì ní ìsílẹ̀ tí bàbá Bọ́lá Ahmed Tinubu tó bá tún ṣe ọdún 4 wọn tó bá máa fi kú ẹ̀yìn á rí i pé Nàìjíríà tó ṣe máa lọ sẹ́yìn ni ó máa lọ sẹ́yìn ni ẹ máa fi ọdún yí ọdún ni ẹ máa fi ọdún yí tó máa pé ò ṣe pè fún yín torí pé orúkọ yẹn gan orúkọ máa ń ròyìn orúkọ yẹn gan ti ròyìn Nàìjíríà tẹ́ bá ti ń jí láàárọ̀ kùtùkùtù báyìí ti ń jí ríyà nìyẹn ẹ̀yin tẹ́ bá ṣe wà nínú Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ aládé tẹ́ bá mọ bẹ ṣe máa kú nínú Nàìjíríà yẹn tẹ́ bá ti ń jí láàárọ̀ tó orúkọ yẹn gan ti ń sọ̀rọ̀ fún rẹ̀ ẹ máa jí ríyà ni kò sí bẹ ṣe bí okay anyway ẹ máa jí ríyà ni ẹ̀yin máa wò tó máa fi dọdún tó ń bọ̀ báyìí nísìnyí tó bá ti fún ní restructure ní October 1st tó máa tó fi dọdún tó ń bọ̀ báyìí bàbá Bọ́lá Ahmed Tinubu kọ àwọn náà yìí rí ti gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí ni àwọn kọ́ lọ́ọ̀fà o èyí náà sọ wọn pé last year má ṣe dá o a máa ṣeré epo ní 1,300 last year epo máa ti di 2,000 ní next year ẹ̀yin máa wò bó ṣe máa rí nìyẹn kì í ṣe pé ẹ̀yin máa wò ẹ máa fọdún yọdún ni ẹ máa fi ọdún yọdún ni torí ẹ lè bọ́ ń bẹ̀ tẹ́ bá ṣe wà nínú Nàìjíríà bẹ́ẹ̀ ni kò lè san fẹ́ anybody nínú Nàìjíríà mi ò ṣe pè fún yín àti rọ́jọ́ iwájú àti rí bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni torí àjẹ́ńdà wọn olórí burúkú làwọn pípù yìí olórí burúkú ni wọn àfi kẹ́ yá kúrò nínú Nàìjíríà àìjẹ́bẹ̀ wọ́n máa islamize gbogbo yín wọ́n máa kọ́ńkà gbogbo yín wọ́n máa sọ yín sínú oko ẹrú ọpọlọ oko ẹrú ẹ̀dẹ̀bọ̀ pé ìyẹn ló máa ń hàjì jù láti tó bá ti fìyàn sínú ohun ìdè ọpọlọ tó bá ti jùyàn síbẹ̀ kẹ́ tó bọ́ ń bẹ̀ ṣẹ́ bọ́ ń bẹ̀ ṣẹ́ lọ́ọ́kì ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ torí pé wọ́n fẹ́ gba Nàìjíríà àwọn Fúlàní wọ́n fẹ́ gba gbogbo Nàìjíríà mọ́ yín lọ́wọ́ ni torí ẹni bàbá Tinubu bàbá Buhari ọmọ àlè tó ti kú tó ti di táyà ẹsẹ̀ mọ́tò tẹ́kú tó bá tún wálé ayé báyìí ó máa di ilẹ̀ ilẹ̀ ká máa tẹ̀ mọ́lẹ̀ ni kò ní ní àǹfààní kankan tó bá ṣe tó ṣe sọ pé kí gbogbo Fúlàní tó wà ní gbogbo àgbáyé pátápátá ó ní kó máa bọ̀ ní Nàìjíríà pé Ọlọ́run ti pèsè ilẹ̀ wọn fún wọn ní Nàìjíríà ẹ̀rí ń tó fẹ́ ṣe nìyẹn fẹ́ gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ ni èèyàn ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ pátí dẹ̀dẹ̀ ṣe ń lọ ẹ̀ ṣe ń jẹran màálù wọn ọ̀pọ̀rọ̀ kágbọ̀ afẹ́fẹ́ ló ń bá lọ wọ́n ní tó bá kọjú sí yín kẹta tó bá kẹ̀yìn sí yín kẹta tó bá kẹ̀yìn nìkan kẹtẹ́rù ara yín pa ẹ jẹ́ ká máa wo ojú rèé ìran rèé October 1st ọ̀nà máa fún yín ní restructuring ẹ jẹ́ ká máa wo bó ṣe ń lọ tó máa fi di October 1st next year Ọlọ́run má pa gbogbo wa ẹ̀ sì sọ mọ̀ pé nínú gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí yìí ìkànnì yìí sì máa sọ pé Ajé Olókun dẹ̀ sọ bẹ́ẹ̀ ní last year ó dẹ̀ sọ bẹ́ẹ̀ Nàìjíríà pé a máa fi ọdún yí ọdún ni o Ọlọ́run ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ mi ìgbàdúrà ẹ̀ bẹ́ẹ̀ fún yín o ṣùgbọ́n tí ẹ bá ṣì wà nínú Nàìjíríà bó ṣe máa rí nìyẹn kì í ṣe pé ẹ ṣé mo dúpẹ́ I love you so much ẹ ṣé ẹ jẹ́ kí n kẹ́yìn tèmi kò ní òtún yọ́mì báyìí ẹ ṣé gan àbúrò mi Gani Olóyèdè ẹ ṣé gan Ọlámídé máa fẹ́ ẹ ṣé mo dúpẹ́ Adésànyà Odùnáyọ̀ Emmanuel thank you so much Ọmọtọ́láké Sẹ́rọ̀mà ẹ má bínú Samuel Òkèdélé ẹ ṣé mo dúpẹ́ Ọláwálé brother mi ẹ ṣé gan Hafsat Adébáyọ̀ ẹ ṣé mo dúpẹ́ thank you so much Ifá Agbọmọlà thank you so much
Brahim Shakiru Asis ẹ ṣé mo dúpẹ́, Abiola Taiwo ẹ ṣé mo dúpẹ́, Túndé Dayo Tunes ẹ ṣé mo dúpẹ́, Sunday Areo ẹ má bínú Yorùbá bọ́tà sọ pé ká gbalẹ̀ Yorùbá wa náà ni àgbọ̀ Yorùbá àgbọ̀ Yìbò English ànógbọ̀ Yorùbá ànógbọ̀ kí la fẹ́ gbọ́ báyìí àgbọ̀ Irish language wọn bí báyìí àgbọ̀ skẹ́skẹ́sẹ́ Irish language wọn Slon Koromago mo bẹ́ẹ̀ pè mú iṣẹ́ fún yín bẹ́ẹ̀ mi ò ṣe pè fún yín mò ń ṣàdúrà fún yín mo ní gbogbo yín lẹ máa rí títí ń ṣe nínú Nàìjíríà mo ní bó tilẹ̀ hùn kí Nàìjíríà máa le tó mo ní kò ní lè wọ́n ẹ̀yin fáǹsì mi àdúrà tí mo ṣe ní Irish language wa nìyẹn mo ní Slon Koromago n tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn Abdulateef Alani Abdulkareem ẹ ṣé gan thank you so much ẹ ṣé mo dúpẹ́ Awódòkun Káyọ̀dé ẹ ṣé mo dúpẹ́ gan ẹ ṣé ẹ má padà wá ẹ má sá o ẹ lọ follow mi ṣe ti gbọ́ kẹ́ lè máa gbọ́ àwọn latest news àwọn ò mú fake mi báyìí mú rubbish ń tabá rí inú pépà la máa sọ o ní tó bá ṣẹlẹ̀ Nàìjíríà la máa sọ o Alátíká Ahmed ọmọ ìbílẹ̀ ẹ ṣé gan Gani Olóyèdè ẹ ṣé gan rà mí Wàlíù Adémọ́lá ẹ ṣé mo dúpẹ́ Rótìmí ayé ṣe Yorùbá mo ní ìdí tíṣà Yorùbá ẹjọ ẹni bá máa kọ́ mi máa fún yín lówó máa sanwó kì í ṣọ̀fẹ́ wá kọ́ mi Yorùbá o Sandra Okoro ẹ ṣé gan Odúnáyọ̀ Olúwafẹ́mi ẹ ṣé gan àfọwọ́wẹ́ Olúwaṣẹ̀san ẹ ṣé gan Ògúnbíadé Destiny ẹ ṣé gan Táíwò DY Túndé ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ thank you Kazeem Ṣàká Bàbáọlá ẹ ṣé mo dúpẹ́ gan Bukola Adédoyin thank you so much Àríyọ̀ Fáláì ẹ ṣé gan thank you ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ Julius Ọlágoróyè Julius Ọlágoróyè orúkọ yẹn dẹ̀ sound familiar ẹ ṣé ẹ káàbọ̀ Mutiu Kọ́láwọlé ẹ ṣé gan ẹ ṣé thank you I love you lágbára Ọlọ́run ẹ̀yin máa rí tí ń ṣe nínú Nàìjíríà wọ́n ní bá ń gúnyán nínú odó bá ń gúnyán nínú odó bá ń gúnyán nínú odó bá ń ròfọ̀ nínú èpo ẹ̀pà mi mọ̀ ṣá bá ń gúnyán nínú odó bá ń ṣe kinní kan nínú èpo ẹ̀pà ẹni máa yọ ayọ̀ ó tilẹ̀ òkè Nàìjíríà máa lè mọ́ gbogbo èèyàn tó gbogbo ẹ̀yin tí mò ń porúkọ yìí gbogbo ẹ̀yin fans gbogbo ẹ̀yin tẹ́ wà ní online pẹ̀lú mi àtẹ̀yin tẹ́ ṣe máa wo létà títí yóò ní le ẹ máa rí títí yín ṣe nínú Nàìjíríà ẹni lágbára Ọlọ́run kò ní lè mọ yín àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé àṣírí yín ò ní tú tẹ́ ẹ bá ń pè èèyàn kan báyìí igba èèyàn ló máa dá yín lóhùn bẹ́ẹ̀ ni torí pé ọmọ aláṣẹ ni mí asọ̀rọ̀ṣẹ tí kì í sọ̀rọ̀ dànù ni mí bẹ́ẹ̀ ni ó ti di dandan bó ṣe máa rí fún yín nìyẹn bẹ́ẹ̀ ni Adélẹ́rájí ẹ ṣé mo dúpẹ́ Sunday Ògúndèjì ẹ ṣé mo dúpẹ́ Mukali Jimoh ẹ ṣé gan thank you so much I love you all thank you ó dàbọ̀ bye ẹ ṣé gan kẹ́ni nice day bye. adúpẹ́ o kéré o ẹ̀yin aláyìí sí àwa arúsídá àwa àgbàràn mi dẹlẹ́rù wọ́n níjà ti parí o adúpẹ́ o àbára wa jà mọ́ ohun tó fi rán mi nìyẹn wọ́n láwọn ò bára wọn jà mọ́ Ìbà Gani Adams pẹ̀lú ṣí Sunday Igboho lọ́rọ̀ mi sẹ́yìn rúsídà o àwa aláyìísí o àwa gbọ̀rọ̀ mi dẹlẹ́rù o àwa abá ọlọ́rọ̀ wá ọ̀ràn wọ́n ní kí n jíṣẹ́ fún wa plus mi o wọ́n ní kí n jíṣẹ́ pé àwọn ò bára wọn jà mọ́ o wípé ìjà ti parí o Olúwa ṣeun wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ o kẹ́ ẹ dá mi lákaná ògo ni fọ́lọ́run wọ́n ní kí n sọ fún wa ọkà èmi náà mọ̀ wọ́n ní kí n sọ fún wa wípé ká jáwọ́ lápọ̀n tí ó yọ ká lọ dá mi lákaná o wípé àwọn ò bára wọn jà mọ́ o péjà ti parí o ògo ni fọ́lọ́run lókè adúpẹ́ o ohun tá à ń fẹ́ náà nìyẹn kò sógun mọ́ kò sọ tẹ́ mọ́ gẹ́gẹ́ kò sógun mọ́ kò sọ tẹ́ mọ́ o ìjà wa parí aládìsá kò sógun mọ́ kò sọ tẹ́ mọ́ kò sógun mọ́ kò sọ tẹ́ mọ́ o ìjà wa parí aládìsá kò sógun mọ́ kò sọ tẹ́ mọ́ ló bá tán báyìí wọ́n ní ká lọ so ewé agbéjẹ́ ká lọ so mọ́wọ́ wípé àwọn ò bára wọn jà mọ́ ìyá tó sì ṣe ká wọlé ẹ ṣeun ẹ padà ìjà mà ti tán o wọ́n níjà ti tán o adúpẹ́ fún Ọlọ́run àǹtí ẹgbẹ́ borùn gbọ́ tiẹ̀ bọ̀dá ẹgbẹ́ fìlà gbọ́ tiẹ̀
má má rí sí mi mo dúró déédéé mi ò bóbìnrin jẹ́ rárá mi mọ̀ kọ ṣáà tí mo ní tí mo fẹ́ kọ àǹtí ẹgbẹ́ ìborùn rántí ẹ wọ́n ní rántí aláyọnu sọ àwa aláyọnu sọ mo kàrà mọ àwa aláyọnu sọ ẹ mú kọ́kọ́rọ́ kẹ́ẹ̀tì ilẹ̀kùn ayọnu sọ ẹgbẹ́ yín tẹ̀ jòkó jẹ́ o àwa aláyọnu sọ. Ìjà Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá pẹ̀lú Ọba Gani Adams ìjà ti parí wọ́n ní kẹ́ lọ jókòó jẹ́ ló bá tán báyìí wọ́n ní kẹ́ lọ jókòó jẹ́ àárí kọ́ńtẹ́ǹtì ṣe mọ́ ìjà ti parí torí àwa kan wà tó jẹ́ pé abá ọlọ́rọ̀ wá ọ̀ràn ni abọ́lọ́rọ̀ wọ́ràn bá àríjà ni wá ìjà ti wá parí báyìí nísìn kí ló tún kù báyìí adúpẹ́ fún Ọlọ́run ìjà ibà ti parí ibà nágbára gan o Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ẹ gbàgbé pa context tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibà ní agbára gan agbára bá gan agbára Ìbà Gani Adams ó pọ̀ jù Ọlọ́run tẹ́gùn bá gun ibà báyìí Ìbà Gani Adams lẹ́pẹ́ tẹ́ ẹ̀ fi dá halẹ̀ Ìbà Gani Adams lẹ́pẹ́ tẹ́ ẹ̀ fi dá halẹ̀ agbára pọ̀ agbára ibà pọ̀ Ọlọ́run tẹ́gùn bá gun ibà báyìí ojú wọn máa ẹ mọ bí ojú wọn ṣe máa rí bíi pé ojú Ṣàngó a máa yọ iná lójú báyìí wọn máa yọ iná lẹ́nu báyìí wọn máa yọ iná nímú báyìí wọn máa yọ iná ilé tí gbogbo ara báyìí ló ti máa yọ iná ibà ní kinní kan agbára ni agbára pọ̀ jù bàbá Lámídì lọ́run ìbà yín Ọlọ́run ẹ ní ojú èèyàn ẹ mọ ẹni tí yẹ kẹ́ fi di Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ibà ní agbára gidi gan o Ọlọ́run ìjókà part ẹ jẹ́ ká pa ti ìjókè ibà ní agbára gan wọ́n gbé agbára yẹn wá látọ̀run ni ibà gbé agbára yẹn wá látọ̀run ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lọ béèrè lọ́wọ́ Google tí bá parọ́ ẹ lọ béèrè nǹkan tí mo sọ ẹ lọ confirm ẹ lọ́wọ́ Google ibà gbé agbára yẹn wá látọ̀run ni ibà